You are welcome to Atyho TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video. Ọwọ́ tá ń bá di òbí wà. Àṣẹ mi gbogbo wa báyìí nínú ọlá ńlá ọ̀yọ́ gbè wá ẹ máa yanjú rẹ̀ báyìí. Èmi já wa mo fún gbogbo wa. Ọjà yọ yẹ̀yẹ́ wa bàjẹ́ ọ̀tọ̀ wa mọ́jọ wọn yẹ̀yẹ́ wa lórí ọmọ wa lórí ara wa lórí gbogbo tá à ń bá ń dáwọ́lé ọmọ yẹ̀yẹ́ wa tí wọ́n ká mọ́ béèrè pé Ọlọ́run wa dá àti bí lórí gbogbo àwọn ọmọdọ́mọ ìmọ̀tò ìmọ̀jà fún àṣẹ àìsàn burúkú mọ̀ dára ní ọ̀yà òrìrì sànú mi o. Ayọ̀ rẹ̀ apàdé ẹ̀yẹ rẹ̀ kó ti dọ́lọ́dún mọ́. Ẹ ṣe ju tọdún tó kọjá lọ o. Ojú màálù lọ́mọ tí fẹ́ fún àbáyé lọ́jọ́ ọdún ẹ̀ kó ṣàánú fún mi báyìí. Ẹ kọ ọya o, igbó ọya la wà yìí, igbó ọya ìyá mi, ọya sì yìí, àtẹ̀lé, igbó rẹ̀ la wà lónìí, ká tí wọ́n ń ṣe ọya yìí. Àṣẹ o. Ọya aláfẹ́fẹ́ òkun mi. Gbogbo tí ọmọ wà káàkiri àti gbogbo àwọn ọmọ òṣàwá tí wọ́n wà lókèèrè. Mọ̀jì agbógbùgbé òkèèrè bá ní jẹ́. Mọ̀jì ó bàjẹ́ fún gbogbo wa, mọ̀jì ó dàrú fún wa báyìí o. Àti gbogbo àwọn ọmọ wa tá a yàn sídìí ọya yìí náà kí wọ́n mọ̀ rí ṣe àrọ́mọdọ́mọ tí a náà. Aṣíwájú awo Gani jọ́dá fún jẹ́mìrì Ògún mọ̀jà fèyí sàṣe mọ́. Èèpọ̀ ọya o èyí ọya o ọya aláfẹ́fẹ́ wo èyí ọya ìyá ń sán o èyí ọya ọ̀ṣungbàyàwó ọgbà lékèlékè ọgbọ̀yà kan lọ yá ń bá ń yọná lẹ́nu ọya ń yọná lẹ́nu o àjẹ́ ọ̀hún lọ́ya ọya èyí náà ṣàdúrà ìyàwó bá ń. Ọya tómi lọ́lá nì àwa náà la yàn án di ọya ọya péjú nì ọmọ bàbá kan náà jọ ni wọ́n kọ́dà fún wọn o. Ọya ẹ̀dọ̀ ọ̀gbọ́n àbá. Ọdún látàrí tó lè You are welcome to Atyho TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video.